Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ẹ káalẹ́, ẹ mà káàárọ̀, ọ̀dẹ̀ òdùbí, etí tẹ́ fi ń gbọ́ wa mà nídìí. Bákan náà, ojú tẹ́ sì fi ń rí wa náà kò ní fọ́. Àwa la ó máa wá o, ẹ̀yin náà la ó máa bá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ṣé rí olórí Yorùbá nation tẹ́lẹ̀ rí? Òun náà mà ti ṣe support o. Ó ti ṣe àtìlẹ́yìn fún bàbá Tinubu, which is Yoruba Nation ex-leader rallies support for Tinubu. Ṣé ti ara tá à ń sọ nìyẹn? À ń jẹ́ èkúrú kó tán. Àwọn kan tún gbọ́ owó ẹ̀ sáwù. Ìbéèrè mi ni pé ṣé ìbò la tún fẹ́ lọ́tẹ̀ yìí ni àbí ìlọsíwájú? Ẹ wo, ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ lódìdí. Olórí tẹ́lẹ̀ rí, former leader of Ìlànà ọmọ Oòduà worldwide, ìyẹn Professor Wale Adeniran, ó ti jáde o. Ó ti rọ gbogbo ọmọ Yorùbá pé ẹ yé máa kojú bàbá Tinubu mọ́. See the power of money. See the power of money. Ẹ wo agbára owó. Ẹni tó ti fìgbà kan pariwo Yorùbá nation tẹ́lẹ̀ yéèrò. Ẹ mọ̀ tó jẹ́ kí n pariwo. Ẹnu tí ìgbé ẹ̀ fi bú òòṣà, ó mà ti fi gbolẹ̀. Ṣé ká sọ pé torí owó ni? Ẹ wo, ẹ jẹ́ gbé yín débẹ̀ lódìdí. Bẹ́ẹ̀ ni Professor Wale Adeniran ni o. Ó ti rọ gbogbo ọmọ Yorùbá pé ẹ má máa tako bàbá Tinubu tàbí kẹ́ máa kojú bàbá Tinubu mọ́. Bẹ́ẹ̀ ni o. Ó ní ẹ má máa tako, ẹ má sọ̀rọ̀ ẹ̀ láì dá mọ́. Ẹ filẹ̀, ẹ má sọ̀rọ̀ ètò ìṣèjọba ẹ̀ láì dá mọ́. Kọ̀nà tó yẹ kẹ́ fi sọ̀rọ̀ ètò ìṣèjọba ẹ̀ láì dá. Ó ní kẹ́ gbárùkù tì í ni o. Ó yà yín lẹ́nu. Ó ní sọ́pọ́ọ̀tì. Ó ní calling for unity and collective support for his administration. Bẹ́ẹ̀ ni Adeniran sọ èyí di mímọ̀. Bẹ́ẹ̀ ni Adeniran, who was unveiled on Sunday as the national leader of New Yoruba Aggregation Group, ìyẹn àpapọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá Oòduà lágbàáyé, ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Staff Club, ìyẹn Ilé-Ifẹ̀. Ó ti pè gbogbo àwọn ọmọ Yorùbá o pé ẹ máa gbọ́ o, call on Yoruba to give Tinubu a sense of belonging. Ẹgbọ́n tó sọ o, ẹgbọ́n. I hereby call all Yoruba sons and daughters to stop any further attack on the persons of President Bola Ahmed Tinubu. Tó túmọ̀ sí pé ẹ má sọ̀rọ̀ ẹ̀ láì dá mọ́. Ẹ wo, ìtẹ́ fi sọ̀rọ̀ ẹ̀ láì dá, wọ́n fọkẹ́ gbárùkù tì í. Furthermore, ó ní mo pé gbogbo ọmọ Yorùbá lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lónílé lálejò láṣẹ́ẹ̀dì lọ́mọ tó ń bọ̀ lọ́nà pé ẹ wo, ìtẹ́ fi máa sọ̀rọ̀ bàbá Tinubu. Ẹ wo, ẹ gbárùkù tì í. Ẹ jẹ́ ká rí i pé ó wọlé lẹ́ẹ̀kejì. Káàbọ̀. Ìyẹn ní ìdìbò 2027. Ṣé ẹ ti rí? Èmi tí mò ń sọ fún yín pé àwọn kan epo ni wọ́n ní àlìkámà ara wọn náà rèé. Bẹ́ẹ̀ ni o, ó tún wá rọ gbogbo àwọn oníṣẹ̀ṣe, ó tún rọ gbogbo traditional rulers, gbogbo ẹ̀yin ọba náà, gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ó tún rọ̀ wọ́n. Ó ní ẹ parí aáwọ̀ tó ń bẹ láàrin yín. Bẹ́ẹ̀ ni ẹ parí aáwọ̀ tó ń bẹ láàrin yín, nítorí pé aáwọ̀ yìí ó lè mú kí Yorùbá pín pátápátá. Aáwọ̀ yìí lè mú kí Yorùbá pín pátápátá. Ẹ wá gbọ́ nǹkan tí Adeniran sọ. Adeniran said àpapọ̀ ẹgbẹ́ ọmọ Oòduà lágbàáyé was established to advance the interest of Yoruba people at home and in diaspora. Ó ní ìdí tó fi dá àpapọ̀ gbogbo ọmọ ẹgbẹ́ Oòduà lágbàáyé ni pé láti fi lè tẹ̀síwájú, láti fi lè jẹ́ kí àwọn ọmọ Yorùbá ká ní òmìnira ara wa, ká dẹ̀ ní kíni, kí á advance. Ó ní ìdí nìyí tó fi dálẹ̀ o. Ó ní pàápàá jùlọ ṣẹ́rẹ́gbẹ́ yìí kò wà fún ìpínyà bí kò ṣe pé láti tún restructuring the country and pushing for a new people driving constitution. Tó túmọ̀ sí pé
àwọn ò wá láti wá dàrú bí kò ṣe pé àwọn fẹ́ restructure àwọn tí wọ́n fi ṣe pé ó yá ẹ jẹ́ ká gbé e dìde. Adeniran sì sọ ó describe 1999 constitution as a military product tó ti fail to reflect the national diversity. Ó wá ní lórí ètò ààbò èyí tó mẹ́ẹ̀ Adeniran ti declare group support for the creation of state police tó túmọ̀ sí pé kí state police náà wọ́n ti ní kó wáyé o nítorí láti fi lè fún backing up gidi legal backing up to the state police. Adeniran also tasked governors in Yoruba. Ó ti gbéṣẹ́ fún gómìnà àwọn Yorùbá o speaking governor Yoruba speaking state to prioritize the welfare of citizens. Ẹ jẹ́ kí àwọn ènìyàn wíwà láàyè wọn àti ẹ̀mí àti dúkìá wọn ẹ jẹ́ kó jẹ ní lógún. Bẹ́ẹ̀ ni o decrying the neglect of Yoruba language. Ẹ wò ẹ má gbàgbé àṣà ilẹ̀ wa nítorí Yorùbá ló lọ́gbọ́n Yorùbá ló láṣà. Ẹ má dẹ̀ gbàgbé the new group demanded that from 2027 Yoruba be adopted as the sole medium bẹ́ẹ̀ ni pé sole medium of instruction to all primary schools across Yoruba land. Wọ́n ní ẹgbẹ́ yìí ni pé àwọn wá láti wá tún gbogbo ẹ̀ ṣe ni o ṣùgbọ́n tèmi ni pé ṣé n tó kàn ní à ń sọ pé kẹ́ ẹ jẹ́ ká bọ́ ẹ̀yin tún sọ pé ó yá o bàbá Tinubu ló ń lọ ní 2027. Ẹ jọ̀ọ́ ìjà wo la fẹ́ bọ́ nínú ìyà yìí ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú o ẹ jẹ́ ká ronú nítorí bá a bá ronú ẹ jàrò rè ṣé ìbò la tún nídìí lọ́dún yìí àbí òmìnira wa torí ẹ̀ la ṣe ń kọ́ sí wípé ẹ jẹ́ ká gba òmìnira wa o. Ẹ bá ṣe kì í wọ́n ní ex Yorùbá nation Yorùbá nation ex leader tó túmọ̀ sí wípé ó ti lọ. Ẹ wo ọmọ Oòduà ni wá o ẹ jẹ́ ká gbalẹ̀ wa la fi ń sọ fún yín wípé ẹ já fọwọ́sowọ́pọ̀ láti dìde fún òmìnira wa. Adeniran ní kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ láti dìbò fún bàbá Tinubu. Ó ní ẹ má sọ̀rọ̀ against ẹ mọ́ ẹ má takò kódà ẹ má sọ̀rọ̀ sí ẹ jẹ́ kó lọ ní 2027. Ó ní ẹ jẹ́ agbárùkùtì ṣùgbọ́n èmi sọ pé ẹ jẹ́ agbárùkùtì òmìnira wa ká lè dádúró. Bẹ́ẹ̀ ni ẹ wo ẹ̀yin yá mi ẹ̀yin bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ bá wa like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ̀ la fi sọ pé a ó máa bẹ ọ̀bẹ ẹni bẹ̀ṣọ àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nù gbogbo ẹni tó wá láòní dé òun máa láòní dé bá God bless Yoruba nation ó dàbọ̀.